gbogbo ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ bá mi pín program yẹn ẹ̀já jẹ́ ó délé kájọ́ ó dóko kájọ́ dẹ́sẹ̀kú kájọ́ dọ́nà jíjìn ẹ ti rí táìtù ẹ ti rí i pé gudugbẹ ọ̀rọ̀ fẹ́ bọ́ ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ àwọn àwòkọ́ṣe wa ọlọ́run ní ṣe wọ́n láwò sunkún àwòrẹ́rìn ni wọ́n lágbára ọlọ́run wọn ò ní di àwòbánújẹ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká bára wa sọ torí pé àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá kí ló ṣẹlẹ̀ lágbo òṣèré kíni ń jó wọn lọ́wọ́ tí wọn ò fi jólẹ̀ èmi ló dé tí wọ́n fi ń bára wọn jà ọ̀tún gbọ́ òsì òtí ń gbọ́ ọ̀tún kálukú ọ̀lọ wọn ọ̀lọ ní mẹ̀bẹ̀mẹ̀yẹ ìwọ gbọ́n mi èmi gbọ́ ọ sọ̀rọ̀ mi lánàá ó gún mi ń jẹta lókù lágbo òṣèré wọ́n yẹ̀yẹ́ ara wọn gbàgede wọ́n àtáàkì ara wọn fèsì ara wọn àwọn ẹni àpọ́nlé wá dẹni ẹ̀tẹ́ àwọn tó yẹ ká mọ̀ béèrè ìmọ̀ràn lọ́wọ́ wọn wá dẹni tí tajà tẹran ń fún nímọ̀ràn lórí ìtàkùn ayélujára ayé lọ́dà ayé òyìnbó kò pé ká máa dojú egbò délẹ̀ bó bá jẹ́ pé àwa wò pé aṣọ ọ̀gbàlà dá fúngbà eléyìí náà ò tí ì sọ wípé kò gbọ́dọ̀ sásìkò àyẹ́sí mọ́ níbo là ń bọ̀rọ̀ ọ̀lẹ ayé lọ ẹ̀yin fọ́ à ń ṣáájò sẹ́yìn tó fọ́ ṣe é kújọ mọ́ bàbá ti tú pàtì ara wa bí ìgbà tí wọ́n tú pàtì mọ́tò kalẹ̀ ẹnjìníà mẹ́wàá ò ní rí tó padà mọ́ bí àṣà mi mà pé tí n bá dismantle èèyàn ẹnjìníà mẹ́wàá ò ní lè rí tó papọ̀ mọ́ and that is 100% reality torí pé mi ì jàjẹ̀bi bí wọn bá sì rídìí ogun ní kójú ogun yá pé ẹja lójú ogun Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò mo fẹ́ sọ̀rọ̀ Lizzy Anjorin Ìyábọ̀ Òjó Bíọ́lá Adébáyọ̀ ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o wìnrìnwìnrìn lẹ́nu Àkàndá Àwíkòǹkò lẹ́nu ọjọ́ bíi mélòó kan òun náà nìṣẹ̀lẹ̀ ti Funke Akindele àti Tóyìn Àìmàkù lọ wáyé that same day ní Tọdúnládé Adékọ́lá àti Madam Sajẹ Madam Fausat Balógun kọ́lọ́hún jẹ́ kárí màmá yẹn pẹ́ kọ́lọ́hún jẹ́ kí wọ́n dàgbà kán dùgbò ńlá wọn náà snob ara wọn Ọdúnládé Adékọ́lá ń kí màmá ọ̀dàlú màmá gbójú ni àní lọ lórí eléyìí ó jáde nínú ètò míì ká mọ̀ dá lórúkọ mọ́ sápà ká yọ orókò nínú òrò tó ti toró kéléyìn ọkọ tòrò náà tó mú lòrò tí ó tòrò gán rò kó tó lọ fi sòrò lóòrò ńbẹ ẹjẹ àyà lọ́tọ̀ọ̀tọ̀ ẹjẹ pín sáàyè ara wọn kí wọ́n mọ̀ bá gbúnra wọn náà ni so ọ̀rọ̀ àwọn mẹ́ta ló gbé mi wá Lizzy Ìyábọ̀ àti Bíọ́lá Adébáyọ̀ as far as I'm concerned àwọn méjì ló wà too focal tí wọ́n dẹ̀ jẹ́ oníjàngbọ̀n òun là ń bọ́ fàfà ìdí igi làbá màá establish àwọn nǹkan tí mo mú wá o pẹ̀lú fídíò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkànnù wọn look gentle and peaceful and that is Bíọ́lá Adébáyọ̀ mi ò tí ì rí ibi tó ti confront ẹnìkankan rí lóòótọ́ ojúlarí ọ̀rẹ́ ò dénú àsẹ̀yìndé ní ọ̀wọ́ pọ̀ ṣàṣeyàn ní fẹ́ni lẹ́yìn bá àbá sí ńlé tẹrútọmọ ní máa ń fẹ́ni lójú ẹni eléyìí túmọ̀ sí pé àwọn kan ń bẹ tá a máa ń pè ní adákẹ́jà bí èṣù wọ́n lé wọ́n burú o ṣùgbọ́n wọn ò ní sọ̀rọ̀ action ni wọ́n máa gún àwọn èèyàn kan kẹ́sẹ́ wọ́n máa gún àwọn èèyàn kan lábẹ́rẹ́
àwọn ń tọ́ ni ó máa sọ̀rọ̀, àwọn tí wọ́n ń gòyàn lábẹ́rẹ́ náà ni ó tún mọ̀ pé kí ló ṣe ẹ́. ní Yorùbá fi sọ wípé agẹ́sí ń kẹ́sẹ̀ àní ń tàpá, ọmọ èèyàn wo ni wọ́n ó kiri bọ̀ níkùn tí ò ní fàbínú yọ. ńgbẹ̀ gẹ̀ẹ́sì ń kẹ́sẹ̀ tẹ wá ní àwọn ẹ̀sìn kí ló dé tẹ̀sìn ń tàpá báyìí. àti géńdé àtàgbàlagbà bá a bá rábẹ́rẹ́ ńgbà míì àmọ́ sùn dìpọ̀ bárọ̀ ọmọ ò bá yá, àwọn ọmọ kan ń bẹ tára wọn ò bá yá, tẹ bá ti dárúkọ hospital wọn lára wọn ti yá o. mọ́mì mi ara mi ti yá, mi gbóná mọ́, mi ní gbóná mọ́, irọ́ lọ́pàá ọ̀dọ̀ hospital o. ẹ wà wọ́n mọ́ tán báyìí kan tó rí dìgbà bẹ̀rẹ̀ ni. ó túmọ̀ sí pé gbogbo wa la ní àkókò ìbẹ̀rù, kò sí bó ṣe láyà tó, ó lákòókò ìbẹ̀rù. bí gbogbo nǹkan ò bá já ọ láyà tí gbogbo nǹkan ò bá ọ lẹ́rù, bọ́rọ̀ bá ti dórí ikú àyà rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ já. kò sí bó ń tọ̀ ṣe gbóná tó, bọ́rọ̀ bá ti dórí ikú àyà rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ já. ikú nìkan wá kọ́ ní jèmi láyà, ọ̀la a máa bà mí lẹ́rù. tọ́ra ọ̀la lóyún nú, ọ̀la òde ní ìsìn Wednesday ni àbí ọjọ́ kìíní oṣù kẹrin. do you believe pé àwọn kan ò ní dọ̀la? àdúrà ọ̀ràn, oògùn ọ̀ràn, nǹkan kan ò lè stop ẹ̀, wọn ò ní dọ̀la. oyún tọ̀la máa bí, kò sẹ́ńtọ́ ọmọ láàrin wa. so òní yóò ṣe dàbí ọ̀rọ̀ àmọ̀ràn fún àwọn obìnrin wọ̀nyí, because as far as I'm concerned they are not ladies, they are women. ìyá ni wọ́n, àti rélè tó ti sinmọ rílé ọkọ nù wọn, láti rélè tó ti fẹ́ mọ fún ìyàwó. bó bá jẹ́ bá a ṣe ń délé ayé la ṣe ń bímọ, àwọn náà ti bí nǹkan fẹ́ bí, ọ̀pọ̀ nu wọn ti bí nǹkan fẹ́ bí. ìjà wo la jà débi páǹfọ́ mọ́ búra ẹni. Bíọ́lá Adébáyọ̀, as far as I'm concerned, gẹ́gẹ́ bí ìwádìí tèmi, gẹ́gẹ́ bí observation mi, ó nìkan lèmi rí tó ní sùúrù díẹ̀, tó jẹ́ pé bọ́ bá ṣẹ̀ lónìí yóò jáde lọ́la yóò wá bẹ̀bẹ̀, kò lẹ́mìí gbé nǹkan tó pọ̀. Ìyábọ̀ is a strong woman. Lizzy Anjorin èsìn ọ̀kọ́ kú ni. tí Lizzy bá ń gbọ́ mi kọ́ mọ́ bínú o. gbogbo òòsàn ní jobi lẹ́rọ̀, bó bá kan tọ́ ya ariwo a máa gbalẹ̀ gboko. gbogbo èèyàn ní máa ń pẹ́ ọ̀rọ̀ sọ, èmi Àkàndọ̀rà Awíkonko kì í pẹ́ ọ̀rọ̀ sọ. bọ́lọ̀ ń ṣe dá mi ni. lóòótọ́ mọ̀ pé kò sẹ́ni tó sọ̀rọ̀ rárá tí ìṣepò ní nǹkan kan tó pùṣì wọn tàbí tó gún wọn kẹ́sẹ́ tí wọ́n fi ń sọ̀rọ̀. no dispute about that. kò sí ẹni náà tí dédé ń bínú tí ò sí nǹkan tí mo bínú. ṣùgbọ́n maturity, ìwà pẹ̀lẹ́ àti ìfẹ́ ó borí ohun gbogbo. sẹ̀mí ń bí ọlọ́ọ̀gùn ìfẹ́ kì í ṣoògùn ọ̀rẹ́ nìkan. ọ̀rẹ́ tá a bá fẹ́ràn la máa ń pè pé o ṣe báyìí fún mi, o ṣe ní tí ọ̀dà fún mi, ní tó o ṣe fún mi mi láìkẹ́ o. mélòó ńlá polongo àlàáfíà dé kó tó jẹ́ pé ìjà láàmú polongo. ẹ wo fídíò ni mo mú wá, ó sì tó bíi 4. so kò ní jẹ́ kí n láǹfààní awẹ́wà tó pọ̀, kò ní jẹ́ kí n láǹfààní eré tó pọ̀, torí bí àwàdà bá ti pọ̀ ju ọ̀rọ̀ lọ, àdẹ̀sàwàdà náà òótọ́ ọ̀rọ̀ làkàwé Àkàndọ̀rà Awíkonko. èwo lákọ̀ọ́kọ́ play ń bẹ̀ náà. ẹ jẹ́ n kọ́kọ́ lọ sọ́dọ̀ Lizzy Anjorin. ó sọ̀rọ̀ tá a wúyè sí Bíọ́lá Adébáyọ̀ pọ̀ jù. Bíọ́lá Adébáyọ̀ kí lẹ̀ṣẹ̀ rẹ̀? mi ò dẹ̀ wá mọ̀ bóyá Bíọ́lá Adébáyọ̀ ti jáde against Lizzy Anjorin rí tàbí against any actress or actors tí mi mọ̀. yàtọ̀ sí pé ó ní platform tó máa ń gbà àwọn èèyàn wá fún interview. lórí platform ẹ̀ níyàbọ̀ Òjó ti dárúkọ Lizzy Anjorin, mo mú fídíò ẹ̀ náà wá n ló jẹ́ kí n sọ wípé òun là ń mọ́ fàfà ìdí igi là á bà.
God bless you sir, mi ní wáyé tì sir, God bless you sir. Gbé òun lámọ́ fàfà ìdí igi là bá nǹkan sì ń bá fẹnu lásán sọ màá dàbí òṣìkà tàbí ẹni tó wà bias. Fídíò kálukú ni mo fi máa reflect lé lórí. Mo láwọn àpilẹ̀kọ kan náà. Mo láwọn àpilẹ̀kọ kan mo máa rí. Ẹ jẹ́ kí n kọ́ àpilẹ̀kọ ọ̀hún kí n tó play fídíò mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ lọ́wọ́ mi láti establish fact mi. So ẹ má bínú o, mi ò ní wá rìn jìnnà pọ̀ kí n tó rí o. Mẹ́nìká góńgó mẹ́nìká góńgó mẹ́nìká ṣíóṣíó mẹ́nìká ṣíóṣíó. Ok, eléyìí ni wọ́n pè ní open letter to Biola Adébáyọ̀. Dear Biola Adébáyọ̀, I am writing this open letter with fire in my chest because you crossed a dangerous line. You had the audacity, the sheer nerve to publicly drag me and my entire family affairs on your platform without any consent. Ṣé téèyàn bá gbé èèyàn wá fún interview ǹjẹ́ a lè mọ ibi tẹ́ni yẹn máa sọ̀rọ̀ lọ? Our own is to ask questions. Ibi tó tàn ọ́ sọ̀rọ̀ lọ tí ó sọ̀rọ̀ dé ìyẹn ò ṣe business tiwa mọ́. So kì í ṣe kò yẹn ò sí ní control tiwa mọ́ because ẹ̀ ń fọ̀pá bọ̀lù ńlọ fẹ́ gbóhùn àwọ̀ ẹ̀ ń béèrè lọ́wọ́ èèyàn ló fẹ́ kó ṣàlàyé kó ló fẹ́ kó sọ̀rọ̀. Tá bá ti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn onítàn lọ́mọ bí ó ṣe elaborate ẹ̀ àlàyé tí ó ṣe lórí ẹ̀. Mi ò rò pé Bíọ́lá Adébáyọ̀ jẹ̀bi láti gbé Ìyábọ̀ wá sórí platform ẹ̀. Ìyábọ̀ lèmi rí tó jẹ̀bi ńgbà tó mọ̀ pé jà ń bẹ láàrin òun àti Lizzy. Why tó fi dárúkọ Lizzy lórí program ó bá Bíọ́lá Adébáyọ̀. God bless you Mr. Kunle Tome Kunle Toma, God bless you sir. So wọ́n kàn fi ń kó bẹ́ẹ̀ ní ẹlẹ́ni ni. Now you had the audacity, the sheer nerve to publicly drag me and my entire family affairs on your platform without any consent from me. You went on your show, sat comfortably and subjected my innocent children and my family to public ridicule and mockery during your interview with Iyabo Ojo, Gist Lover. That gutter page called Gist Lover. How dare you? How dare you expose my children to the world like that? You think you can just open your mouth and say whatever you like about me and my family without consequence? Without consequences, think again. I am giving you an ultimatum, and I mean every single word. You have until 11 a.m. 25th of March 2026, not 11:01. Not later in the afternoon, but exactly 11 a.m. to delete that video immediately. Remove every traces of it from your platform. Since you were quickly to delete the Baba Ijesha video when it suited you, the same rule applies here. Delete the one where you mention my name and drag my family or face the full wrath that is coming. As far as I'm concerned, fúra wo ló fẹ́ wá dófin lọ. Kò sẹ́ni tó ní agbára láti lọ fọ́ ẹnìkan létílé tàbí láti lọ lu ẹnìkankan. Òfin náà lẹ́ẹ̀fì tó, òfin sì rèé. Iná ni tí ò mójú ẹni ọ̀daràn. Ojú méjì ní da òfin ní. Tó bá fi ìsọ̀tún àfẹ̀sọ́sì. Tó bá jà síwájú ajá sẹ́yìn, kò sẹ́ni tó lè predict òfin láàrin gbogbo wa. Torí bó ti gbogbo ọgbọ́n tá a la gbọ́n, gbogbo ìmọ̀ tá a la mọ̀, bí èèyàn bá délé ẹjọ́, làákàyè rẹ̀ ọ̀pá máa ń nù ni, ọgbọ́n rẹ̀ ọ̀pá máa ń nù ni, yọ́ dọ̀dẹ̀. Why?
torí pé ìgbà tán bá ní kó sọ̀rọ̀ lọ sọ̀rọ̀, ìgbà tán bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ lọ dáhùn, o ò ní agbára àti audacity láì sọ pé láti sọ̀rọ̀ ńgbà tí kò tí ì sáàyè fún ọ láti sọ̀rọ̀. èmi ni baálé ilé mi ò sí ńbẹ̀, èmi ni CEO iléeṣẹ́ mi ò sí ńbẹ̀. so kí ló dé táwa máa ń halẹ̀ òfin mọ́ra wa, òfin táwa gangan mọ ibi tí ó dorí kọ. okay, if by 11 a.m. that video is still up, you will clearly understand why Iyabo Ojo herself could not mention my name, why she refused to reply me, and why ever her evil page Gistlover has been silent and shaking in fear. Because Gistlover tán pè Iyabo Ojo yìí, Iyabo Ojo lè mọ̀ nǹkan kan pa Gistlover as far as I'm concerned. Èèyàn kọ́mẹ̀ntì sórí platform kan ò túmọ̀ sí pé èèyàn ló ní platform yẹn. so láti máa accuse ẹnìkan, pointing accusing finger on someone, kéèyàn kan máa guess nǹkan, kéèyàn dẹ̀ máa translate ẹ̀ sí reality, ó ń fàkóbá púpọ̀ lórí social media. okay, they know what I am capable of. ẹnìkan ò láyé my sister, take it easy, soon you too will know. Let me be very clear and direct. The voice note of your surrogate mother talking about your child and all the personal attacks you launched on my own child, every single one of them will be met with exact tit for tat. What you dished out, I will serve back to you in multiple folds. I will expose everything. I will not hold back. I will make sure the whole world hears and sees what you have been hiding. As far as I'm concerned, Biola Adebayo, to the best of my understanding, kò hide ẹ̀ pé surrogate ló ń fi bímọ. Mi ò dẹ̀ rí ibi tí lẹ́yìn ti dẹ̀sẹ̀. Ẹ̀dá tí máa ń ní problem láyé, lẹ̀dá tí bá ń parọ́, tàbí lẹ̀dá tí bá ń fọ̀rọ̀ àṣírí pamọ́. Because àṣírí làwọn ọ̀tá máa ń lò against èèyàn. Irú ẹ̀ ò láṣírí. Aláṣírí. Èmi lè tún ràn ọ́ lọ́wọ́ lórí ní tó bá rò pọ̀ jáṣírí mi ni. So if you say true about my life, I will help you to say many. So now, ńgbà tá a bá jọ ń ṣiṣẹ́ kan náà, báyìí tiẹ̀ sọ̀rẹ́, bá àjọ jẹ tá àjọ mú rí. Ṣùgbọ́n mi iṣẹ́ kan náà ni gbogbo yín jọ ṣe là. Because you were actress, you were actors before anything you become now. Kẹ́ ẹ tó jẹ́ ń tẹ́ ẹ jẹ́ lónìí, ìdí iṣẹ́ tíátà ilẹ̀ ti yọrí sóde ni wọ́n ti mọ̀ yín, kẹ́ ẹ tó rí opportunity míì tó sọ yín dolówó lónìí, tó sọ yín di tẹ́ ẹ jẹ́ lónìí, tó sọ yín dolókìkí lónìí. So why tó wá jẹ́ pé ajá tó rí ni tó ń jùrù, ó wá dájá tó rí ni tó ń gbó. Kí la bá bọ̀, kí la bá lọ, kí la bá bọ̀, kí la gbà lọ́wọ́ ara wa. Mo sì mọ̀ wípé n ti ń gun gbogbo yín méjì náà ni, kò ju méjì lọ, owó àtàgbára. Agbára wo? Ìjọ́rí tí yín lọ́mọ lọ́ọ̀yà tẹ́ ẹ máa dájọ́. Ìjọ́rí tí yín lẹ láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́, and you can hire many lawyers. My lovely brothers, my lovely sisters. Eléyìí ò tí ì sọ yín di igbákejì Olódùmarè. Kò tí ì sọ fún yín pé ẹ gbọ́dọ̀ treat others anyhow. Kò tí ì sọ pé ẹ gbọ́dọ̀ máa halẹ̀ mọ́ gbogbo ilé ayé. Torí pé ẹnìkan ò láyé, onílẹ̀ ní ọ̀la ń kọ́, ta ló ní? Who knows? Nobody. So, okay, ó lẹ́nìkan jáde. Ó expose àwọn ọmọ ẹ síta nǹkan. Kí ni wọ́n dẹ̀ sọ tó fi lọ expose àwọn ọmọ síta? Èmi ò gbọ́ mi ò but mo ṣàgbọ́. Níbi tí Ìyábọ̀ Òjó ti dárúkọ ẹnìkan Tinubu tí okay, Bíọ́lá Adébáyọ̀ wá béèrè wípé sọmọ Bọ́lá Ahmed Tinubu, Ìyábọ̀ wá ní no, pé first wife ẹni tí Lizzy Anjorin fẹ́. Ṣé ìyẹn expose ọmọ èèyàn nìyẹn? Ń ṣe pé Bíọ́lá Adébáyọ̀ dárúkọ pé Táyé ni Lizzy bí, Kẹ́hìndé ni Lizzy bí, Ìdòwú lorúkọ ọmọ ẹ̀kẹta, Àlàbá lorúkọ ọ̀kẹrin. No. Ìyábọ̀ ló ń sọ̀rọ̀, Lizzy ò sọ̀rọ̀, kò dẹ̀ jájá jísà sí.
in fact nígbà tí Ìyábọ̀ sọ̀rọ̀ débi pé àwọn jà àwọn ọ̀dẹ̀ lè parí ẹ̀ wọ́n ní káwọn wá parí out of court òun sọ pé òun ò parí out of court òun sì ń lọ sí court. ntí Bíọ́lá sọ ni wípé òun rò pé ẹ̀yin méjèèjì ti parí ìjà yín ni kọ̀ọ̀kan lè gbọ́n sọ́ńbẹ̀ wípé àì parí ẹ̀ torí kìí ṣe business ẹ̀ bí ọba tiẹ̀ sọ lẹ́yìn program ni. sọ jẹ́ n sáré bẹ́sẹ̀ ilé ìdílẹ̀ kí n wá play àwọn fídíò tí mo ní kí n tètè kúrò lórí social media. Let me be very clear and direct. The voice note of your surrogate, okay, mo ti kà yẹn. I will make sure the whole world hears and sees what you have been hiding. Ilé yìí ò sí pọ́pọ́ àyàn pamọ́, kò sì dọ́kọ sí ọ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń bímọ through any means. Ẹni tí kò kó ẹ yìí láàrin wa lọ́mọ ẹ lọ. Ẹ ń fi tòtò yóò sínú ìyámọ̀pó tó sáré doyún kò mọ oore tọ́lọ́wọ́ bá ṣe fún. Àwọn èèyàn kan ti ń janra wọn lójoojúmọ́ kò doyún kò dọ́mọ. Sàn sẹ́lọ̀ ni wọn ò sẹ́lọ̀ ọ̀hún. Ọ̀pọ̀ èèyàn pọ̀ lórí òkè àdúrà lónìí. Wọ́n sunkún àìrígbéjú àìrígbépọ̀n. Àwọn kan ó sì sẹ́yún lọ́la, àwọn kan ti sẹ́yún lónìí. Wọ́n wò pé létí kún, àwọn ò tí ì rówó tọ́ wọn, sóyún ní tún kàn. Wọ́n ó yọyún lọ́la. Ó wà lẹ́gà kò wà lẹ́gà, wọ́n ó sẹ́yún lọ́la, wọ́n ó sẹ́yún lọ́túnla. Dojúmọ́ làwọn èèyàn ń yọnu yín dànù. Ẹlòmíì alára ẹlẹ́dẹ̀ lára wọn, kọ́kọ́ wọn tó fara kan báyìí ó ti doyún. Kọ́kọ́ wọn tó fara kan báyìí ó ti doyún. So Ọlọ́run ọba mi tó pin ní òpin ìdọ́gba. Ẹni tí kòkó ẹ̀ bá wá yé òun kọ́ mọ́ fi àwọn èèyàn tó kù sẹ́lẹ̀yà o kọ́ mọ́ fi hàn ṣe yẹ̀yẹ́ kọ́ mọ́ dẹ̀ rí wọn ní rí pé wọn ò máa ṣe ẹni tó máa ṣe kan ò sí bí ò sí Ọlọ́run ọba mi nìkan. So ẹja tèkẹ́ yìí sì pẹ̀ lára wa. Okay, dear me, Biola, I beg you, dear me first. If you think this is a joke on an empty threat, go ahead and leave that video online past 11 a.m. Ẹgbẹ́ ẹ̀ ní ń bá wí kì í sọmọ kékeré o. Ẹgbẹ́ ẹ̀ ní ń bá wí o kì í sọmọ kékeré o. Alright, you will see the repercussions with your own eyes and I promise you, you will regret the day you ever mentioned my name and touched my family. The storm that is coming will be one you cannot control or delete. My dear sister, ogun kan ò lè lélélé kọ́lọ́run máa ń ṣe. Ìrókò tó gbà bọ̀dé gígé la ó gé. Ogun kan ò lè lélélé kọ́lọ́run máa ń ṣe. So láti máa sọ fún grown up person ẹni tẹ́ ẹjọ́ jẹ́ ìṣọ̀wọ́ sàwáwù tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ wípé ìjì tí ó jà agbára rẹ̀ lè mọ̀ ká. My lovely sister, àwọn nǹkan kan ń bẹ tá a máa ṣe bí yọ̀wọ̀n bóró tí ó ti pọ̀n mẹ́rù kọ́. N ó lù lágbájá. Tó o bá fojú wo tó o bá débẹ̀ tó o lè dààmú máa ń kọ́. Sọ́ọ̀mọ̀ pé bá a bá fojú bẹ́ńtìn wọ ẹ̀rí a máa gbé ni lọ. Béèyàn bá fojú kọ̀ọ̀gá wo òkè a máa kani láyà. Ẹni ó fojú àgbàrá wo kúdẹ tí yóò bò mí lọ o. Agbódó ń gbà máa dá mi dọ̀kì lápá sẹ́lẹ̀ ru a sì gbèrò mi lọ. Fífojú bíntí èèyàn fojú kéré èèyàn ọ̀pọ̀ lára àwọn èèyàn kan o. Wọ́n mọ̀ pàgbára tàwọn nìkan làwọn mọ̀. You can flaunt cars, you can flaunt houses. Ẹ lè sọ pé mo mọ èèyàn, mo mọ ìjọba, mo mọ gọ́vnọ̀, mo mọ sẹ́nítọ̀, mo mọ gbà mo mà wo. Mẹ́ni tó ń tàn gangan mọ̀. Òun lè mọ̀ sọ̀rọ̀ tiẹ̀. Torí kò ń ṣe kọ́ọ̀tsọ̀ tiẹ̀. Kò túmọ̀ sípò náà mọ̀ èèyàn. Bíọ́lá náà ò kéré nu ayé sà, kò náà ò kéré nu ayé mà. Kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá sọ pé ẹgbẹ́ jàǹgbàdé nìsín òun náà wà mọ́wọ́ lẹ́rán yọ mọ́wọ́ ti gbọ́n dò yóò wá fọ̀ràn mọ́ Ọlọ́run. Tí kò wá sáwọn èèyàn tí ó dìde pé àwọn fẹ́ support ẹ̀. So now ẹnìkan sọ pé kí ló dé tí bàbá Ìjẹ̀ṣà mẹ́sàn-án orúkọ àwọn ọmọ Ìyábọ̀ Òjó nínú prógráàmù lọ́dọ̀ Bíọ́lá. Ṣé Bíọ́lá ló ní kọ́ mẹ́sàn-án orúkọ wọn ni? Ṣé bàbá Ìjẹ̀ṣà mẹ́sàn-án orúkọ àwọn ọmọ Ìyábọ̀ Òjó anyhow? N tó sọ ni wípé Ìyábọ̀ Òjó gan ó ti nígbà táwọn ọmọ ẹ̀ kéré ó ti kó wọn tí òun rí
tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn. bí ó bá ṣe closeness lára wọn lọ́dọ̀ wọn wọn ò ní kọ́ ọmọ tíra wọn. ó ní tó sọ débẹ̀. ńgbà ìsìn pé ó sọ pé àwọn ọmọ ẹ̀ ṣe báyìí àwọn ọmọ Ìyábọ̀ Òjó are doing wonderfully well, they are doing wonderfully well. ẹni tí ìbá sábíàmọ́ ni ò ní fi wọ́n tọrọ. kọ́lọ̀ ń jẹ́ gbogbo abiyamọ ó kú jèrè ọmọ wọn, gbogbo apápátá kọ́lọ̀ ń jájèrè àwọn ọmọ wa. ìbí òjù bí lóòótọ́ bá a ṣe bẹ̀rù lábọ́ ọmọ, ṣùgbọ́n orí yàtọ̀ sórí, ọmọ yàtọ̀ sọ́mọ, aya yàtọ̀ sáya, ọkọ yàtọ̀ sákọ. kẹ́nì kankan mọ́ kọ̀ǹpíà, kí kálukú wọ́n gba kádàrá bá a ti yàn án, bá a ti délé ayé wa bá a. àwọn èèyàn kan ń bẹ bí wọ́n ṣe ń lò lọ́wọ́ ẹ̀ ni wọ́n ṣe lò tán. àwọn èèyàn kan bẹ no condition is permanent, bí wọ́n ṣe ń lò yìí kọ́ ni wọ́n ṣe lò tán o. wọ́n ó lò fúngbà díẹ̀, wọ́n ó drop ẹ̀, wọ́n ó mú gbà tuntun wọ̀. Ọlọ́run tó lọ́la yìí náà ni ọ̀já mọ̀, òun náà ni ọ̀já mọ̀ àkùkọ nínú ẹyin. So I promise you, you will regret the day you ever mention my name and touch my family. The storm that is coming will be one you cannot control or delete. This is not a plea. This is not a request. This is a final warning. Delete the video before 11 a.m. or prepare for war. Dr. Honorable Chief Mrs. Lizzie Anjorin Lawal. So now, eléyìí tí mo rí ń bẹ̀ nù. Now ẹ wá jẹ́ ká gbọ́ Madam Lizzie Anjorin. gbogbo yín lẹ́ẹ̀kú jèrè ọmọ yín, kò sẹ́ni tí ó fojú sunkún ọmọ láàrin yín. But I take it easy, that is my own. aṣọ lórí burúkú aṣọ ò lọ́kọ, ó wálé ayé, ó bímọ, ó nílé ọmọ, ó lọ́mọ, ó tún ráyé wá. olórí burúkú bò bá gbégbá bára sára nítorí Ọlọ́run bá mi, olórí burúkú ò lè jẹun. mo nígbàgbọ́ pé ẹ ń gbọ́ nǹkan tí mò ń play yẹn. Bíọ́lá ló ń bá wí yẹn. bí ó bá gbégbá bára kò lè jẹun, ó wálé ayé kò bímọ, kò nílé ọmọ, kò ṣe nǹkan kan. ẹ dákun torí Ọlọ́run, kí ni ta fẹ́ jẹ lérè nínú gbogbo yẹn? dọ̀sí mi pé tí ò bá ti sọ bẹ́ẹ̀ kò tí ì win. ló máa rẹ́ni tẹ́kùn ẹ̀fọ́, ìwọ ló máa rẹ́ni tí kọ̀ǹpútù ògbó ẹyọ nítorí donation olórí burúkú ọmọ ìbànújẹ́. Bíọ́lá mi tí ìdè mú bọ̀, ó gba àwọn information tó ń dà sí mi jẹ́. ẹ rí i pé ó dárúkọ ẹ ní, kò fi bò, kò pẹ́ sọ. Bíọ́lá mi tí ìdè mò ń bọ̀. wọ́n dà tán olórí burúkú awáyé má ṣe rere, onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o, olọ́kọ ẹ lọ ń ba kẹ̀lẹ́ yìí. ṣó yẹ kí ìwọ jà, ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà? ṣó yẹ kó o jà Bíọ́lá, ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà? pé ọkọ ẹ ó bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ, ṣé wọ́n ló lẹ́yìn? kọ́mọ ní ẹyin tẹ́dí ẹyin o ò bá wọn ní nínú ayé. orí ìyá ẹ ti gbàbọ̀dé Bíọ́lá kí tẹ̀ náà ń pọ̀ lórí burúkú ẹ̀. Bíọ́lá gbọ́mọgbọ́mọ, orí ìyá ẹ ti gbàbọ̀dé. ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni mo advice Lizzie Anjorin pé ẹni tó ru epo tàbí ru omi nìkan kọ́ là á sọ fún pé díẹ̀díẹ̀. Madam Lizzie, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ o, take it easy o, you are not a blogger. o ti di blogger báyìí, o ti di ẹni tó ń ṣe fracas. It shouldn't be. The earlier the better tó bá di trace step ẹ tó bá ìtì padà sẹ́yìn. bí èmi ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn o, bí aríran bíi wòlíì. ilé láwà tá a ti gbọ́ pé ní orodò fọ́kété. kọ̀rọ̀ àmọ̀ràn ni o, fẹ́ràn tó bá mọ̀ ọ́ tàbí tó bá láǹfààní àti gbọ́ kínní yìí. èmi ò lágbára kankan, Ọlọ́run lèmi ní o. ṣùgbọ́n ó tọ̀rọ̀ díẹ̀díẹ̀ a máa jábọ́ lọ́dọ̀ mi ń bè. orí ìyá ẹ ó ti gbà kọ́mọ ní ẹyin àparùn. Can you just imagine kéèyàn máa sọ pé orí ìyá ẹgbẹ́ òun ti gbàbọ̀dé lórí social media? kí là ń fà? kọ́mọ nẹyin adìẹ kò bá wọn ní. Can you imagine? yẹ́yin lékèlékè yẹ́yin aláǹgbàgbọ́n yẹ́yin ó ń fẹ́ yẹn pamọ́. olórí burúkú ti tiẹ̀ Bíọ́lá gbọ́mọgbọ́mọ obìnation kọ́mọ nẹyin òróró òòrí ní. olórí burúkú wọn ti fàárọ̀ ọjọ́ ṣòṣì
ó ti ṣiṣẹ́ olóṣó lọ olórí burúkú ó wá jẹ́ tùbí okó póòpù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ńgbà tó wú ti wù lóbò ẹ̀ ṣé wọn ló yẹ kó má dó sábẹ́ ọkùnrin olórí burúkú ẹlẹ́nu pẹpẹ jẹ́ bí ẹnu pẹpẹ yẹ àwọn ayé má ṣe rere ọmọ ọ̀bànújẹ́ ó ṣe tíátà ó rí ṣe ó tajà ó rí ta common broadcast ó tún wá jáde Ìjẹ̀ṣà tó ní he's going to Ayéfẹ́lẹ́ ayé wúwo ni olórí burúkú ọlọ́pọlọ Yorùbá wáyé má ṣe rere tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán ìwọ ńkọ́ Bíọ́lá ayé wúwo ayé tí ń rín ayé lẹ́lẹ́gẹ́ ayé jásí méjì ayé pín kúlukúlu olórí burúkú ọmọ ọ̀bànú ọmọ ẹ̀sìn ọmọ èpè kò sẹ́dá kan tó máa bá Ìyábọ̀ Òjó rìn tí kárí ò ní tán ní tèmi ṣe sá fún nìyẹn she will go and look for trouble a fi kọ́ ẹ lọ́rùn a fi kọ́ ẹ lọ́rùn ṣíwúgbó jẹ́jẹ́ ni wàhálà máa jókòó iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn jẹ́jẹ́ ni wàhálà máa jókòó jẹ́jẹ́ gbogbo o ò nídìí àti ṣẹ́ olórí burúkú sọ kéku ẹ o ò lè mọ bọ́mọ ṣe rí lára Bíọ́lá o ò lè mọ bọ́mọ ṣe rí lára ìwọ tó lè yín ẹyin kọ́mọ ní ẹyin ìwọ tó ní ilé ọmọ ìwọ tó lọ́kọ o ò ládé lórí gbogbo ayé ń wálé ayé wọn ní kílẹ̀ lọ́sọ́ làwọn lọ lọ́kọ ò bá wọn lọ́kọ wọn làwọn lọ bímọ ò bá wọn bímọ. sorry ẹ má bínú o ǹjẹ́ ọkọ níní ìyàwó níní kọ́kọ́ bá àyàn kalẹ̀ kíyàwó bá àyàn kalẹ̀ ẹ má bínú ẹ̀yin ìyá àti bàbá mi ta lágbára ẹ̀ gbé láàrin wa ta ló lágbára inú wa you can't keep a woman and no woman can keep a man unless tabajọ fẹ́ keep ara wa lókù èèyàn lọ́kọ èèyàn lọ́kọ èèyàn níyàwó tàbí kò níyàwó kò dín oríire ẹ̀dá kù kò sọ pé kẹ́dọ̀ ọmọ jẹ nǹkan kan àwọn èèyàn tí kì í bímọ tí wọ́n máa ń sáré káàkiri àwọn ni wọ́n mọ bá ń ṣe wálé ayé mọ́ yàtọ̀ torí pé àwọn nǹkan tí agbára ẹ̀dá ò bá ti ṣe èmi àkàndá ọ̀rọ̀ Awíkonko kì í bá wọn lọ́wọ́ sí agbára ẹ̀dá kankan ò kọ́lé agbára ẹ̀dá kankan ò gun mọ́tò ẹ̀ ń bá fagídí kọ́lé yọ tẹ́ bọ̀ ẹ̀ ń bá fagídí gun mọ́tò yọ kàbùkù bọ̀ òye tó yé mi àkàndá ọ̀rọ̀ Awíkonko ni pé agbára ẹ̀dá kankan ò bímọ Ọlọ́run ní ṣe bó ti wá wù ká máa dúró àgbà tó Ọlọ́run ọba òpin dọ́gba gbogbo akọ́lá máa bímọ o súrógèètì nǹkan forúkọ ọmọ pè mí Ọlọ́run o báwo lẹ ṣe ṣe because ẹni tí ò wáyé àbí ẹni tí ò bímọ kò túmọ̀ sí pé kò wálé ayé ẹ̀dá tí máa ń ní ìjákulẹ̀ ọkàn ní àwọn ẹ̀dá tó jẹ́ wípé wọ́n máa ń ka ntí ẹ̀dá ẹgbẹ́ wọn bá sọ wọ́n máa ń kà á kún lágbájá sọ báyìí tàmẹ̀dún sọ báyìí ìgbàdógójì èrò wájà kí jẹ́yìn ó nísinmi o àwọn èèyàn fọmọ́ bú mi àwọn èèyàn sọ pé kinní kan nfẹ́ kán máa pè mí lágàn nǹkan ọ̀hún wálé ayé má yà wọ́n fún rẹ̀ wàhálà ni téèyàn bá bímọ kó bí àlàáfíà àwọn èèyàn kan bímọ lónìí ojoojúmọ́ ni wọ́n ń ṣépè fọ́lọ́run ojoojúmọ́ ni wọ́n ń ṣépè fúnra wọn ojoojúmọ́ ni wọ́n ń wojú Ọlọ́run tí wọ́n ń bú Ọlọ́run tán ń béèrè pé why me pé káwọn ọmọ káwọn fi ṣe nǹkan oṣù dànù torí pé ọmọ tí wọ́n bí ló fa wàhálà ilé ayé wọn fún wọn ọmọ lọ́rẹ́ lòmíì lẹ́wọ̀n ọmọ lọ́sẹ̀ lòmíì dáláàbò ara ọmọ ló pa bàbá mi ọmọ ló pa ìyá mi ṣé wọn pé bí wọn bá bí kò ní í ṣekú pa wọn.